àbájí lówùúrọ̀ àdúrà ká má sì rìn ká má rárìn fẹsẹ̀ sí òun náà làwọn èèyàn ń gbà. Ọmọbìnrin kan ló rárìn fẹsẹ̀ sí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Salome Eniyo. Alákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tìmílẹ́yìn Àjàyí tó jẹ́ òǹkọrin ẹ̀mí, ó ní a gbọ́ pé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ nítorí ètùtù ọlà. Arákùnrin tá à ń pè ní Tìmílẹ́yìn Àjàyí, òun náà ni ọwọ́ tẹ̀ nígbà tó ń gbìyànjú láti sọ òkú ọmọbìnrin náà nù sínú odò. Ṣebí bọ́mọdé bá tó lọ́kọ á lọ́kọ, bọ́mọdé bá tó ládàá á sì ládàá. Salome Eniyo yìí tí wọ́n ṣekú pa yìí, ó ní ó jẹ́ ọmọ ọdún 24 tó sì jẹ́ àgùnbánirọ̀ èyí tó wà nílùú Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Nasarawa ní agbègbè kan tá à ń pè ní Oroso tó wà ní ààlà Nasarawa àti Àbújá, òun náà ni wọ́n rọ́wọ́ tó ẹni tá à ń pè ní Tìmílẹ́yìn Àjàyí yìí tó jẹ́ òǹkọrin ẹ̀mí, tó jẹ́ pé orin ẹ̀mí lámọ̀ tó máa ń kọ, àmọ́ pé ó tún ní àwọn wa kùdìẹ̀kudiẹ lọ́wọ́ bẹ́ẹ̀, débi pé ó mú ọ̀dọ́mọbìnrin yìí, ó gé orí ẹ̀, ó gé ẹsẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, bẹ́ẹ̀ ló sì kan ara ọmọbìnrin yìí wẹ́lẹ́wẹ́lẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé, láìpẹ́ yìí la sọ nípa onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lákòókò yìí, pàápàá nípa bí àwọn èèyàn ṣe ń pa obìnrin fún ètùtù ọlà. Ohun tó ṣe ni láàánú ń bẹ ni pé lọ́pọ̀ ìgbà àwọn obìnrin òun náà ni wọ́n sábà lò fún àwọn ètùtù ọlà yìí. Bàbá sì wò dáadáa, àwọn nǹkan yìí ó máa ń ṣàjòjì nígbà míì tá a bá gbọ́, bíi ẹni pé kò tiẹ̀ ṣẹlẹ̀ rí àbí kò tiẹ̀ rí rí. Ìyàlẹ́nu ló jẹ́ fún wa pé ẹni tó jẹ́ òǹkọrin ẹ̀mí, tó jẹ́ pé gbogbo èèyàn gbàgbọ́ pé iṣẹ́ ìránṣẹ́ òun náà ni ó ń fi orin rẹ̀ ṣe, òun náà la gbọ́ pé ó ń gbìyànjú láti fi ọmọbìnrin yìí ṣe ètùtù ọlà. What did you see in the phone that made you very angry? Most of the chat with the other guys. That's what I saw on the phone. So that was when you decided to kill her? Yes. Do you have any regrets? I don't have any regret. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Nasarawa nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ ẹlẹ́ni tó jẹ́ Caleb Omoro, tó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n wà ní ilé ìjọsìn níbi tí wọ́n ti ń kíyèsí pé ẹni tó ń jẹ́ Tìmílẹ́yìn Àjàyí tó jẹ́ òǹkọrin ẹ̀mí yìí, ara rẹ̀ kò balẹ̀. Ó ń pòyì odò kan tó wà ní ẹ̀gbẹ́ ilé ìjọsìn yìí, ó ń lọ sókè sódò. Ibẹ̀ ni arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor, ó ti ṣàkíyèsí lásìkò tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ pé ẹ wo arákùnrin yìí tó ń pààrà ibi odò tó ń lọ sókè sódò. Níbẹ̀ ni ó ti pe arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Amos, tí àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí wo ohun tó ń gbìyànjú láti ṣe. Nígbà tí wọ́n ń ṣe èyí, nígbà tó fi di nǹkan bíi aago 11:30, nígbà tí wọ́n parí àdúrà ilé ìjọsìn tán, tí oníkálùkù sì gbèrò láti máa lọlé, òun náà ni wọ́n rí arákùnrin òǹkọrin ẹ̀mí yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tìmílẹ́yìn Àjàyí, nígbà tó gbé àpò dúdú 2 lọ́wọ́ tó sì gbìyànjú láti sọ wọ́n sínú odò èyí tó wà ní ẹ̀gbẹ́ ẹbẹ̀. Ṣé mọ̀ pé ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan náà sì ni Olóhun. Ó fẹ́ má jẹ́ èyí ló máa jẹ́ àkọ́kọ́ tàbí ẹ̀kejì tí Tìmílẹ́yìn Àjàyí yìí tó ti máa rán obìnrin lọ sọ́run àrèmabọ̀, tó ti máa já okùn ẹ̀mí wọn lójijì. Nígbà tí wọ́n ṣàkíyèsí rẹ̀ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ létí odò yìí, òun náà ni àwọn méjèèjì yìí àtàwọn èèyàn tó wà ń bẹ̀, wọ́n ní láti gbìyànjú láti lọ bá pé kí ni ó ń ṣe ní etí bèbí odò, àti pẹ̀lú pé kí ni èròǹgbà rẹ̀ tí ó ń gbìyànjú láti ṣe ní etí odò náà. Ní kété tó rí pé àwọn ènìyàn ń bọ̀, òun náà ni ó gbìyànjú láti sọ báàgì méjèèjì yìí, èyí tó gé orí ọmọ àti orí arábìnrin yìí àti ẹ̀yà ara tó kù sí, láti jù wọ́n sódò, ló sì ń gbìyànjú láti sá lọ. Ṣùgbọ́n iléeṣẹ́ ìránṣẹ́ ìyẹn ìjọ tó wà ní ẹ̀gbẹ́ ẹbẹ̀
níbi tí Victor àti Moses yìí ti kẹ́fìn rẹ̀ ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ kan tí wọ́n ti rí tó ti gbìyànjú láti gbé báàgì méjì lọ́wọ́ èyí tó kún fún orí, apá àti àwọn ẹ̀yà ara yòókù sínú odò. Òun náà ni àwọn ti gbìyànjú láti pe iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Nasarawa tí ó ń rí sí ètò ààbò ara ẹni ní ààbò ìlú. Òun náà ni àwọn pẹ̀lú ti dé débi pé wọn ò jẹ́ kí Tìmílẹ́yìn Àjàyí kó ta sí àgẹ̀rẹ̀ kúrò ńbẹ̀. Níbẹ̀ ni wọ́n gbé bùúso tí wọ́n sọ pé kí lóhun tó wà nínú báàgì náà. Ní kété tí ọ̀rọ̀ yìí ti di fàǹfà, òun náà ni àwọn kan ti kán sómi láti wẹ odò láti yọ àwọn ẹrù tó wà nínú báàgì yìí jáde. Nígbà tí wọ́n wẹ odò láti yọ báàgì yìí jáde ni wọ́n rí orí ọmọbìnrin arẹwà náà, ni wọ́n bẹ̀rẹ̀ sí nà, wọ́n sì béèrè orúkọ rẹ̀. Òun náà ni ó fi ń tó wọn létí pé orúkọ rẹ̀ ń jẹ́ Salome Enejo. Iléeṣẹ́ ọlọ́pàá ti ránṣẹ́ pé bàbá ọmọbìnrin yìí láti wá wo òkú ọmọ wọn níbi tí wọ́n ti ń jẹ́rìí pé òótọ́ ni ọmọ àwọn ní í ṣe. Ǹjẹ́ ní báyìí Tìmílẹ́yìn Àjàyí wà ní àrọ́wọ́tó ọlọ́pàá èyí ni tó ń bẹ ní Nasarawa. Àdúrà wa ni pé ọdún tuntun tá a wà yìí kọ́run kó ṣe ní ọdún ayọ̀ fún wa. Ó wá jẹ́ ohun ìbànújẹ́ pé àwọn kan sì tún ń gbèrò láti pa àwọn kan láti fi ṣe ètùtù ọlà. Wọn ò tiẹ̀ rántí pé ẹnìkan ló bí àwọn èèyàn wọ̀nyí, nítorí pé ẹni tó bá bí ọmọ tó tọ́ ọmọ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tó fi dé girama tó fi wá dé ipò láti lọ parí fásitì ṣe àgùnbánirọ̀, tí òbí ti ń gbèrò pé ọjọ́ kan dé táwọn ó jèrè ọmọ yìí. Òun náà ni a gbọ́ pé Tìmílẹ́yìn Àjàyí tó jẹ́ òǹkọrin ẹ̀mí yìí dá ẹ̀mí ẹ̀ légbodò. Nígbà tí àwọn ọlọ́pàá gbìyànjú láti dé ilé rẹ̀ láti mọ kí ló ṣẹlẹ̀ àbí kí ló dé, ẹ̀yà ara tó kù òun náà ni a gbọ́ pé wọ́n tún bá nínú yàrá rẹ̀ nínú ilé tó ń sùn tí àwọn ẹ̀yà ara tó kù wà. Tá ò bá gbàgbé nínú orin kan tó kọ nínú fọ́nrán TikTok rẹ̀ láìpẹ́ yìí, òun ló ti ń sọ fún wa pé kò sí nǹkan tó ń jẹ́ olùrànlọ́wọ́ tàbí àyànmọ́ kan níbìkan láti ràn yàn lọ́wọ́ bí kò ṣe ẹni tí ó bá gbìyànjú láti ran ara rẹ̀ lọ́wọ́. Ó kọ nínú orin náà pé èèyàn ló máa ń ran ara rẹ̀ lọ́wọ́, kò sí ẹ̀dá kan tí Ọlọ́run rán sí ẹnìkan láti ran èèyàn lọ́wọ́. Nígbà tó ń sọ nínú orin rẹ̀ pẹ̀lú, ó jẹ́ kó yé wa pé ó dára láti máa jọ́sìn fún Ọlọ́run, láti máa lọ sílé ìjọsìn, ṣùgbọ́n kán má ṣe ní lọ́kàn pé ẹnìkan wà tó máa ran ẹnìkan lọ́wọ́, nítorí àyànmọ́ kálukú ti wà látọ̀run wípé oníkálukú náà ló máa ran ara rẹ̀ lọ́wọ́. Ǹjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Nasarawa ti wá sa gbogbo ipá wọn àti ìgbìyànjú láti mọ ohun tó ṣokùnfà àti àwọn tí wọ́n rán láti pa ọmọbìnrin yìí àti ohun ẹ̀yà ara tó nílò lára ọmọbìnrin yìí. Tìmílẹ́yìn Àjàyí jẹ́ kó di mímọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá pé ọmọ yìí jẹ́ àfẹ́sọ́nà òun, ẹni tó nífẹ̀ẹ́ sí gidigidi. Ṣùgbọ́n Tìmílẹ́yìn Àjàyí kò kábàámọ̀ fún ohun tó ṣe yìí láti pa ọmọbìnrin yìí. Do you have any regrets? I don't have any regret. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun gbìyànjú, òun fún ọmọbìnrin lóúnjẹ lákòókò tí ó wá kí òun nílé, òun sì tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ. Iléeṣẹ́ ọlọ́pàá wá ń fi dá wa lójú pé àwọn ṣe ìwádìí tó tọ́ àti èyí tó tọ̀nà. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń rí sí ìròyìn èyí tó wà l'Àbújá, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ látẹnu Rose Jia. Police command has arrested a gospel singer, Tìmílẹ́yìn Àjàyí, for allegedly killing and dismembering his 24-year-old girlfriend, Salome Enejo, for suspected ritual purposes. The command spokesperson, DSP Ramhan Nansel, disclosed that in an interview that Enejo was a choir member serving in Abuja before she was brutally murdered by the suspects. The suspect, Ajayi, was apprehended by churchgoers on Sunday in Orozu, a community bordering the Federal Capital Territory, Abuja, and Nasarawa State, after he was found carrying a poly bag containing the severed head of Enejo.
In an interview on Monday, the church's Bible study teacher and General Secretary, Caleb Umaru, explained that a member had noticed Ajayi acting suspiciously near a river. He claimed that the said member alerted others when Ajayi threw a bag into the river, which was later retrieved and found to contain his girlfriend's severed head. Umaru said it was just before the end of the service, around 11 a.m. during the final pledge and prayers. A church member, Brother Victor, opened his eyes during the prayers and noticed someone walking suspiciously by the river near the church, carrying a bag. His movements caught Victor's attention, prompting him to call over Brother Amos to take notice as well. When he saw them, he threw a black nylon bag into the river, and when they inquired from him what he threw into the river, he said nothing. After many questions that he didn't answer, they left him and went back but didn't go into the church. Umaru disclosed that the suspect attempted to flee the scene after he was repeatedly asked to open the bag before he was chased down and apprehended in a farm area, and before he was handed over to the police, who arrived at the scene just in time. During an interview, DSP Nansel said the suspect was rescued from being mobbed by the vengeful crowd who caught him with the severed head. He added that further investigation uncovered the rest of the mutilated body inside the suspect's apartment. During the investigation at his place of residence, 2 sacks filled with the victim's dismembered body were discovered. The victim has been identified as a 24-year-old Salome Enejo. Her parents have been contacted and have identified her. She was a National Youth Service Corps member serving in Abuja. The suspect is currently receiving medical treatment at a hospital. He was injured when he was rescued. A thorough investigation has commenced.